kí gbogbo etí tó ń gbọ́ mi pé a kú dédé àsìkò yìí. Ọ̀run ṣíṣí orí ìrìn ni èyí, ọ̀run ṣíṣí ti ojoojúmọ́ tí alábòójútó gbogbogbò ìjọ Ìràpadà olùṣọ́ àgùntàn Adébóyè kọ. Èní ni ọjọ́ ìṣẹ́gun, ọjọ́ karùn-ún oṣù karùn-ún ọdún 2026. Àkọ́lé ọ̀run ṣíṣí tòní ni àwọn àṣírí sí ẹ̀mí gígùn apá kejì. Àkọ́sórí àtàrínúwé Jákọ́bù orí 4 ẹsẹ̀ 7 èyí tó kà báyìí wípé, nítorí náà ẹ tẹríba fún Ọlọ́run, ẹ kọjú ìjà sí èṣù, òun yóò sì sá kúrò lọ́dọ̀ yín. Ẹ̀kọ́ náà ń tẹ̀síwájú lọ báyìí. Ní àná, mo bẹ̀rẹ̀ sí pín díẹ̀ nínú àwọn àṣírí tó ń jẹ́ kí ẹ̀mí gùn àti bí àwọn onígbàgbọ́ ṣe lè dúró lórí ọ̀nà tí Ọlọ́run ti ṣètò fún wọn. Olùṣọ́ àgùntàn Adébóyè ni wọ́n sọ̀rọ̀ níbí. Lónìí, mo máa pín àṣírí míì fún ẹ̀mí gígùn. Mímọ̀ àkókò tó yẹ láti jà. Nígbà tí ẹ̀mí èṣù bá dojú kọ ọ́, ìwọ kò gbọdọ̀ sá tàbí farapamọ́. Dípò bẹ́ẹ̀, o gbọdọ̀ dúró kí o sì jà. Ẹ̀mí èṣù kì í ṣe ẹ̀mí oníwà pẹ̀lẹ́. Ó máa ń gbìyànjú láti borí ẹni tó bá ń wọ̀yá àjà, láti gba ẹ̀tọ́ wọn, jí nǹkan lọ́wọ́ wọn, pa wọ́n, kó sì rẹ́yìn wọn pátápátá, bí a ṣe rí nínú ìwé Jòhánù orí 10 ẹsẹ̀ 10. Nítorí náà, ní gbogbo ìgbà tí ó bá ti gbé orí àìmọ́ rẹ̀ sókè, o gbọdọ̀ kọjú ìjà sí i lẹ́sẹ̀kẹsẹ̀ pẹ̀lú idà ẹ̀mí tí ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run, kí o sì fi sí ààyè rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn rò pé wọ́n lè bá èṣù gbé tàbí pé kí wọ́n ní ìbáṣepọ̀ pẹ̀lú rẹ̀. Bí àpẹẹrẹ, wọ́n lè ní àṣà ìdílé láti máa rúbọ sí àwọn òrìṣà fún ààbò, tí wọ́n sì rò pé tí wọ́n bá ń tẹ̀síwájú nínú àṣà náà, èṣù yóò fi wọ́n sílẹ̀. Ṣùgbọ́n èyí kò ṣiṣẹ́ rárá, nítorí èṣù jẹ́ ẹlẹ́tàn ńlá, òpùrọ́ ńlá, àti pé òun ni bàbá èké, bí a ṣe rí nínú ìwé Jòhánù orí 8 ẹsẹ̀ 44. Kì í ṣe ẹni tí a gbọdọ̀ ṣe àdéhùn pẹ̀lú. Èyí ni ìdí tí ibi ẹsẹ̀ àkọ́sórí wa ò ní fi sọ pé ìwọ gbọdọ̀ kọjú ìjà sí i kó lè sá lọ kúrò lọ́dọ̀ rẹ. O kò gbọdọ̀ ṣe àjọṣepọ̀ pẹ̀lú rẹ̀ tàbí bá a bọwọ́. Ibi Bíbélì kíkà òní sọ pé àwọn onígbàgbọ́ ń jagun pẹ̀lú àwọn ipá àti agbára, àwọn alákòóso òkùnkùn ayé yìí, àti àwọn ẹ̀mí ibi tó wà ní ibi gíga. Ó tún sọ pé àwọn onígbàgbọ́ gbọdọ̀ gbé gbogbo ìhámọ́ra Ọlọ́run wọ̀. Ṣùgbọ́n ìwọ yóò ṣàkíyèsí pé kò sí ohun ààbò kankan tó dáàbò bo ẹ̀yìn wa. Èyí túmọ̀ sí pé nígbà tí onígbàgbọ́ bá fi kọ ẹ̀yìn rẹ̀ sí èṣù, yóò dojú kọ onígbàgbọ́ náà. Nítorí náà, o kò gbọdọ̀ yí ẹ̀yìn padà sí i láti sá lọ kúrò lọ́dọ̀ rẹ̀. Fún àpẹẹrẹ, tí o bá rí pé èṣù ń gbìyànjú láti kó ìṣòro wọ inú ìgbéyàwó rẹ, pípe ìpàdé ìdílé nìkan kò tó, nítorí Bíbélì sọ nínú Kọ́ríńtì kejì orí 10 ẹsẹ̀ 3-4 pé àwọn ohun ìjà tí a fi fún wa kì í ṣe ti ara. Dípò bẹ́ẹ̀, o gbọdọ̀ lé èṣù jáde nínú ilé rẹ nípa fífi idà ẹ̀mí tí ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run dojú kọ ọ́. Bákan náà, tí o bá ṣàkíyèsí pé àwọn ohun àjèjì ń ṣẹlẹ̀ nínú iṣẹ́ ìránṣẹ́ tí Ọlọ́run fi sí ọwọ́ rẹ, tàbí pé èṣù ń gbìyànjú láti kọlu iṣẹ́ rẹ tàbí ọjà rẹ, dìde kí o sì jagun. Má ṣe yí ẹ̀yìn padà fún èṣù. Kì í báni ṣe àwàdà. Ka ìwé Éfésù orí 6 ẹsẹ̀ 11-17. Bíbélì ní ọdún kan. Kíróníkà kínní orí 20-17. Kókó ọ̀rọ̀: ìdáhùn rẹ sí èṣù kò gbọdọ̀ jẹ́ pé kí o sá tàbí farapamọ́.
dípò bẹ́ẹ̀ o gbọ́dọ̀ dúró kí o sì jagun. Ẹ ṣé tí ẹ tẹ́tí sí Ọ̀run Ṣíṣí Orí Ìrìn ti òní. Ọ̀run Ṣíṣí Orí Ìrìn wà lórí Facebook, TikTok àti YouTube. Tí ẹ bá fẹ́ kí a máa tẹ Ọ̀run Ṣíṣí Orí Ìrìn sí yín lórí WhatsApp, ẹ tẹ nọ́mbà ẹ̀rọ alágbèéká yín sí wa kí ẹnìkan kó ké hallelujah.